Ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa Ìṣẹ̀ṣe l'Àgbà. Òòṣàtọ́lá òun ni atọ́kùn ètò yín. Lónìí a ó máa gbé ọ̀rọ̀ lórí àwọn àgbàlagbà yẹ̀wò. Gẹ́gẹ́ bí ìṣe wa, ọjọ́ Ajé la ó máa mú ìsọ̀rí ètò olóríṣiríṣi wá sí etí ìgbọ́ yín. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi, ilé la ti ń kó ẹ̀ṣọ́ ròde. Àgbàlagbà nílẹ̀ Yorùbá òun la máa gbé yẹ̀wò lónìí. Lákọ̀ọ́kọ́, ta ni àgbàlagbà? Iṣẹ́ wo ni àgbàlagbà máa ń ṣe? Kí ni ìwúlò àgbàlagbà láwùjọ, nínú ilé àti nínú ẹbí? Àgbàlagbà jẹ́ ẹni tó ti dàgbà lọ́kùnrin, bàbá, lóbìnrin, ìyá. Ṣùgbọ́n ní ilẹ̀ Yorùbá, real definition wa fún àgbàlagbà jẹ́ àwọn àgbààgbà, àwọn arúgbó. Àwọn àgbààgbà, àwọn arúgbó. Ohun tí wọ́n fi máa ń sọ wípé àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ́. A sì máa padà sí òwe yẹn, ẹ̀yin àgbà tó ṣe bí òwe o. Ìdí rèé tí wọ́n máa fi ń sọ wípé bọ́mọdé bá láṣọ bí àgbà kò lè lákìísà bí àgbà. Ìyẹn òwe ayé àtijọ́. Ìdí tí wọ́n máa fi ń pa òwe náà ni wípé àwọn àgbààgbà ni wọ́n ní experiences. Wọ́n ní ọ̀nà tó yè kooro láti tọ́ ọmọdé gbà. Wọ́n ní ìtàn, wọ́n lè fi ìtàn balẹ̀. Ìtàn tó ti ṣẹlẹ̀ láyé àtijọ́ ní èyí tí ó lè wúlò fún ọmọdé láti lò nínú ìgbésí ayé tirẹ̀, láti kọ́gbọ́n nínú ẹ̀. Ṣùgbọ́n àwọn àgbà wo la ní nílẹ̀ Yorùbá lóde òní? Ká má gbàgbé, àwọn àgbàlagbà wa nílẹ̀ Yorùbá wọ́n máa ń pàṣàmọ̀ kan, wọ́n á ní orí tí àwọn fi ṣèwé, gbìngbìn ló dúró. Irú orí wo ni àwọn àgbàlagbà ilẹ̀ Yorùbá fi ṣèwé? Kí a má gbàgbé o, kí wọ́n tó dàgbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ọmọdé ni wọ́n. Irú ọmọdé wo ni wọ́n jẹ́ nígbà tí wọ́n wà ní kékeré? Kí a má gbàgbé pé àwọn ọ̀dọ́ oríṣiríṣi ló gba ilẹ̀ Yorùbá kan. Ọmọdé mi ní ọ̀kánjúwà, ọmọdé mi ní tẹ̀m̀bẹ̀lẹ̀kun, ọmọdé mi ní ìwà àfojúdi, ọmọdé mi ní gàrú, èyí tí wọ́n máa ń pè ní being pompous. Ọmọdé mi ní tèmi nìkan ni mo mọ̀, èyí tí olóyìnbó máa ń pè ní self-centeredness. Ọmọdé mi burú, ó ní ìwà jàgídíjàgan, ìwà tẹ̀m̀bẹ̀lẹ̀kun ní kékeré. Ọmọdé mi ó máa ń jowú. Ọmọdé mi dẹ̀kẹ̀rẹ́ àríkúpani èèyàn ní kékeré. Gẹ́gẹ́ bí a ṣe ní àwọn àgbàlagbà tí wọ́n dá, tí wọ́n ṣe é lọ bá, tí wọ́n ṣe é fọkàn tán, tí wọ́n ṣe é fẹ̀yìntì nílẹ̀ Yorùbá, bẹ́ẹ̀ náà ni a ní àwọn àgbàlagbà tí wọ́n tó sá fún. Máa mẹ́nubà ní ìsọ̀rí sí ìsọ̀rí. A lè má lè parí ẹ̀ lénìí nítorí ọ̀rọ̀ àwọn àgbàlagbà wa ó pọ̀ díẹ̀. Ọ̀rọ̀ pọ̀ lórí wọn. Kí la máa gbé yẹ̀wò lónìí bí kò ṣe ayé àwọn àgbàlagbà wa? Ayé ìgbà tí wọ́n wà ní kékeré, ẹ jẹ́ ká kọ́kọ́ mẹ́nubà ibẹ̀ yẹn ráńpẹ́. Ká má gbàgbé pé séètì àwọn arúgbó yìí náà ló tà wá o. Àwọn ni wọ́n ta gbogbo àwọn òòṣà wa tó dáa. Àwọn ni wọ́n ta ajé ilẹ̀ wa. Àwọn ni wọ́n ta ọjọ́ ọ̀la wa. Àwọn ni wọ́n ta fáwọn òyìnbó. Mi ò sọ pé gbogbo wọn ni wọ́n jọ ṣe nǹkan yìí o. Ṣùgbọ́n àwọn tí wọ́n ṣe
wọ́n sì wà láàrin wa tí wọ́n dẹ̀ ti darúgbó. Ṣé àwọn àgbà yìí tọ́ ní àwọn àgbà tó yẹ ká lọ bá ṣá? Ṣé àwọn àgbà yìí ni wọ́n pòwe pé àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ́ ṣá? Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ ìbọ̀wọ̀ fágbà òun la mú lókùnkúndùn nílẹ̀ Yorùbá. Òyìnbó náà ń bọ̀wọ̀ fágbà tiwọn, ṣùgbọ́n ibi tí òyìnbó ń gbà bọ̀wọ̀ fágbà tiwọn ó yàtọ̀ sí tilẹ̀ Yorùbá. We are not respecting our elders. We fear them. Àwa kò bọ̀wọ̀ fún àgbàlagbà wa, a bẹ̀rù wọn ni. Ìbẹ̀rù àgbàlagbà ó ti pọ̀ jù nílẹ̀ Yorùbá, ó ti sojú àwa ọmọdé dé. Kò jẹ́ kí a lè ní ìrònú láti yànnàná ta ni àgbà tó tó láti fi ṣe àgbàlagbà tó yẹ láti lọ bá nígbà tí nǹkan bá rújú. Take for instance, àwọn àgbà kan wà láyé àtijọ́ tí àjòjì, ká fi ọ̀rọ̀ àjòjì sílẹ̀, tí ọmọdé bá ti bàlágà òun ni wọ́n fi ń pòwe pé tí ọmọdé bá tó lọ́kọ á máa lọ́kọ ni, tó bá tó ládàá wọ́n á fún ládàá ni. Tí àwọn ọ̀dọ́ tí wọ́n bá ti bàlágà, tí wọ́n tọ́ ẹni ọkùnrin àbí tí wọ́n tọ́ ẹni obìnrin, àwọn àgbà á béèrè lọ́wọ́ rẹ̀ ìpè kí ló fẹ́ ṣe? Ọmọ mi á ní mo fẹ́ máa dá oko. Wọ́n á bu oko ńlá fún un pé kó bẹ̀rẹ̀ sí ní dáko lórí ẹ̀. Láti gbà yẹn á ṣiṣẹ́ kárakára, á di oníyàwó, á dọ̀lọ́mọ ńlé. Wọ́n á béèrè pé kí ló fẹ́ ṣe? Ìmí á ní òun fẹ́ di àgbẹ̀dẹ. Wọ́n á mú lọ sẹ́nu ìkọ́ṣẹ́, akọ́ṣẹ́mọṣẹ́, wọ́n á dẹ̀ dá lókòwò. Ẹlòmíì á sọ wípé òkòwò lòun fẹ́ máa ṣe, òun fẹ́ máa ta obì, òun fẹ́ máa ra obì. Wọ́n á fojú ẹ̀ hàn ìlànà ihun tó sọ pé ó fẹ́ ṣe yẹn. Ṣùgbọ́n àwọn àgbà àsìnyí wọn ò rí tí ìwà rò mọ́. Àwọn ọ̀yá wa òde òní, ihun tí wọ́n rò ní wípé ká bọ́ ọmọ yìí kó dàgbà kó lè padà wá bọ́ wa lọ. Wọn ò fún ọmọ yẹn ní ohun tí ó lè máa jẹ títí láéláé. Struggle táwọn náà struggle ló máa gbélé ọmọ yẹn lọ́wọ́, òun náà á wá dàgbà, á wá bẹ̀rẹ̀ sí ní struggle. Ẹ̀yin àgbà wa nílẹ̀ Yorùbá, láyé àtijọ́ àwọn ilẹ̀ wọ̀nyí wọn ò kì í wà lásán láì ṣe pé ẹnì kankan ṣe nǹkan kan lórí ẹ̀. Tí ẹ bá mú àwọn ilẹ̀ wa tí ẹ pín fún àwọn ọ̀dọ́ wa tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lórí ẹ̀, ẹ kàn pín lásán fún wọn, ẹ tún fún wọn ní nǹkan láti fi mobilize wọn, láti fi fún wọn ní agbára láti fi ṣe nǹkan kan lórí ẹ̀. Ṣùgbọ́n ní ìsìn ẹ ti sọ ilẹ̀ wa di gold, ẹ ti sọ di owó. Ẹni tí ò bá mówó wá kò lè ra ilẹ̀. Òun ló fà á ọ̀dọ́ olówó tó máa fi ra ilẹ̀, olówó tó bá ra ilẹ̀ gan òun gan inú ẹ̀ ò dùn láti kọ́ nítorí rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ láàrin ìlú. Òun ló ń fún àwọn Fúlàní, àwọn aríkúpani ènìyàn tí wọ́n fi ń ráyè láti lọ sínú oko, láti lọ dá káàmpù tiwọn sílẹ̀, ibi tí wọ́n ti ń jí àwọn èèyàn gbé pamọ́, ibi tí wọ́n ti ń bá ìyá oníyà lájọṣepọ̀, ibi tí wọ́n ti ń pa àwọn ọmọ ọlọ́mọ dànù. Òun ló fà á. Láyé ìsinyìí ọmọdé ìwòyí wọ́n ń wá tipátipá owó, ibi tí wọ́n ti lè rí owó. Wọ́n á lọ jalè, wọ́n á máa wá bó ṣe máa ṣe oògùn owó, bó ṣe máa ṣẹ́ṣẹ́ owó. Láyé àtijọ́ kò rí bẹ́ẹ̀. Ẹ̀yin àgbààgbà ta ní nísìnyí, ẹ ní ìrànlọ́wọ́ kankan tí most of you fẹ́ ṣe fún wa. Púpọ̀ nínú yín pẹ̀lú ọjọ́ orí yín owó lẹ̀ ń lé.
àgbàlagbà mi lé owó títí tó fi kú ni, láì rò wípé tí mo bá kú tán kí ni èwe mi, kí ni ọjọ́ ọ̀la àwọn ọmọ mi, kí ni tí bá tún wá padà wá sáyé, kí ni mo fẹ́ padà wá bá. Ẹ̀yin àgbà ilẹ̀ Yorùbá, àbọ̀rọ̀ ọ̀ká pọ̀n, afẹ́fẹ́ ló, ọ̀pọ̀rọ̀ ọ̀ká gbọ̀n, afẹ́fẹ́ ló ń fẹ́ lọ o. Ẹ bá wa, ẹ ti wá sínú igbó, ẹ ti wa mọ́tò yẹn ti wà sínú igbó. Ìntàwà ọ̀dọ́ wo yìí ń fẹ́ lọ́wọ́ yín, ẹ bá wa tì í padà sójú ọ̀nà ká máa wá nǹkan wa lọ. Débi pé ẹ̀yin àgbààgbà wa, èèyàn tó bá fẹ́ joyè ní ilẹ̀ Yorùbá tí kò bá lówó lọ́wọ́ kò lè joyè, kò bá ní potential láti fi ṣe oyè yẹn dáadáa, láti fi ṣe ipò yẹn dáadáa, ẹ ní gbé fún. Ẹ máa ní pé kán máa lọ sí inú igbó kìjikìji. Àmọ́ tó ń ṣẹlẹ̀, àkàn sọ̀rọ̀ ni. Ẹ máa lọ múlẹ̀ pẹ̀lú wọn bẹ̀. Ẹni tẹ́ ẹ gba odindi orí lọ́wọ́ ẹ̀ tó bá dé ibi ipò, ṣó máa ní àánú ọmọ ẹ̀dá Ádámọ̀ bíi tiẹ̀, ṣó máa ní àánú ẹ̀ lójú. Irú ọjọ́ ọ̀la wo lẹ́yìn fẹ́ padà wá, torí tẹ́ bá kú tán ẹ̀ ń padà bọ̀, lẹ fẹ́ padà wá dé bá. Tí ẹ jẹ́ kí àwọn ọ̀dọ́ wa, ẹ jẹ́ ká mọ rírì ìṣẹ̀ṣe mọ́. Kò sí ẹlòmíì ò mọ ìṣàtàn sí nílé bàbá ẹ̀. Ọ̀dọ́ mi wà tó yẹ pé kó mú obì kó dẹ̀ fi ṣàdúrà kó jẹ́ òun nìkan ló máa tán ogun ayé ẹ̀, kò ní ṣe tó máa fi kú, ó dẹ̀ máa bá wàhálà kú ni, ó máa dààmú tó máa fi kú ni. Ọ̀dọ́ mi wà kó padà kó kàn bọ òòṣà ìdílé ẹ̀ lásán, òun ló máa jẹ́ kó ṣoríire, ṣùgbọ́n kò ní ṣe tó máa fi kú, inú wàhálà ìlà ìlò ló máa kú sí. Kí la ní àgbàlagbà fún nílẹ̀ Yorùbá? Torí gbogbo àwa ọmọ tuntun ti wọ́ tán. Kí ni mo tiẹ̀ ń sọ yìí? Àgbà tí ò tó inú ilé ló fẹ́ tó ìlú. Ẹbí mi nílẹ̀ Yorùbá kò ṣe kọlù, ẹbí burúkú ni. Ẹ̀gbọ́n ò rí tàbúrò gbọ́, àbúrò ò rí tẹ̀gbọ́n gbọ́. Àwọn ọmọ tó wà nínú ìdílé yẹn wọn ò mọ́ra wọn. A dẹ̀ ní àgbà. Ṣérú àwọn àgbà yìí, ṣé wọ́n tọ́ láti lọ gbé ọ̀rọ̀ ìlú lọ bá? Ṣé wọ́n tọ́ láti lọ gba ìmọ̀ràn lọ́wọ́ wọn? Kí ni function ni àwọn àgbàlagbà? Ìmọ̀tara ẹni nìkan ṣo, ó ti jàrábà àwọn àgbàlagbà wa, kí dẹ̀ ń ṣe gbogbo yín. Ṣùgbọ́n nígbà tí a bá ní 100%, tó yẹ pé nínú 100% àwọn àgbàlagbà wa yìí dẹ̀kẹ̀rẹ́ 95% is bad. Kí la fẹ́, kí ni 5% yòókù fẹ́ ṣe? Wọ́n á máa ṣiṣẹ́ bí wọ́n wà bẹ́ẹ̀ bí aláìsí ń bẹ̀ ni. Kò sí ìfẹ́ láàrin yín, kò sí ìfẹ́ láàrin àwọn ọba, kò sí ìfẹ́ láàrin ìjòyè. Ṣé àárín àwa ọmọ ìlú ni ìfẹ́ máa wà? Ẹ̀dẹ̀ ń sọ pé ọmọ aládé ni wá, ọmọ aládé ni wá. Ṣé adé ìṣẹ̀ǹbáyé ó sì wà lórí wa ṣá? Ṣé bí àwọn àgbàlagbà ayé ìjọ́un ṣé bọ́ tí ń ṣe ìṣẹ̀ṣe rèé tó fi ń gún lásìkò tiwọn? Àwa ọ̀dọ́ ìlú àti sálọ pọ́mọ́ yín lọ́wọ́ láàrin ìlú. Kò sí ọ̀dọ́ kankan mọ́ ń lu, ọ̀dọ́ tó dẹ̀ wà ń lu ní ìsinyìí tí ò bá jalè kó ṣoògùn owó kò lè rí kankan ṣe. Owó tipátipá dẹ̀ náà ń wá ní ìsinyìí káwọn wà òkè láyé ara wọn, torí wọ́n ti rí pé kò sí àgbà tó rán àwọn. Àwọn tó tún sá lọ sílùú òyìnbó dẹ̀kẹ̀rẹ́ ẹ̀mí wọn ò balẹ̀. Gbogbo nǹkan tí wọ́n ti fi àárọ̀ wọn kójọ nílùú òyìnbó, ilé padà ló ń padà dà sí, torí wọn ò lè fi àwọn èèyàn wọn lẹ̀ nínú ebi.
oyè tó kara Ìwó nínú ilé ó ń kara Ẹdẹ àwọn tó wà ń lu òyìnbó. Ẹ̀yin àgbà wa mi ò rí jù báyìí lọ àkókò yìí. Ìpele kíní rèé o, ìpele kejì ń bọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀. Ọmọ yín, àbúrò yín, ẹ̀gbọ́n yín, ìyá yín, Òṣàtọ́lá la tọ́kùn ètò. A ó pàdé lọ́sẹ̀ tó ń bọ̀.